àṣírí ti tú o lórí ikú tó pa Tọ́ba Ajíbóyè tí gbogbo ènìyàn mọ̀ sí Tọ́ba Ìjayà. Ẹ wò ó ẹ̀yin èèyàn mi, ìròyìn ikú tó pa Tọ́ba Ajíbóyè ìyẹn akọ̀wé ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó ó mà ṣe ni ní kàyéfì o. Àwọn àṣírí kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ sí ní jáde lórí ikú tó pa Tọ́ba Ìjayà o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé Tọ́ba Ìjayà ń bọ̀ láti agbègbè tó ti ṣe èwe ní Fádèyí ni àwọn agbébọn rìn bá dá lọ́nà ni wọ́n bá yin ìbọn lù ú. Àmọ́ àwọn ìwádìí tí a wá rí ni wípé kì í ṣe àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n pa o, bó tilẹ̀ jẹ́ wípé òun fúnra rẹ̀ ò kì í ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn, àmọ́ ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó máa ń ṣiṣẹ́ fún un. Ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níbi oṣù mẹ́ta sẹ́yìn, ìyẹn ní ọjọ́ 11 oṣù kẹrin, a gbọ́ wípé wọ́n pa arákùnrin kan Àgálì, èyí tó jẹ́ pé ó máa ń ṣiṣẹ́ fáwọn òṣèlú. Àmọ́ àwọn ọmọlẹ́yìn Àgálì sọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní pé àwọn mọ àwọn ẹni tó wà nídìí ikú ọ̀gá àwọn ìyẹn Àgálì tí wọ́n pa, wípé àwọn dẹ̀ mọ̀ wípé Tọ́ba ní ọwọ́ nínú ikú ọ̀gá àwọn. Àmọ́ ní ìjẹta òde yìí, ìyẹn lọ́jọ́ Sunday la rí wípé wọ́n yin Tọ́ba Ìjayà ní ìbọn ní agbègbè Fádèyí ní òpópónà Ìkòròdú. Àmọ́ àwọn ẹlẹ́rìí tó sọ̀rọ̀ ní pé kì í ṣe àwọn ẹgbẹ́ òkùnkùn ló pa, bí kò ṣe wípé àwọn ọ̀rọ̀ òṣèlú tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ òun ni ó fa ikú rẹ̀ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé òṣèlú ni Tọ́ba jẹ́ àti Àgálì, wọ́n máa ń ṣiṣẹ́ fún àwọn òṣèlú. Àmọ́ ní ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó dẹ̀ fi di wípé Àgálì ó sọ ẹ̀mí rẹ̀ ní oṣù kẹrin, eléyìí tí Tọ́ba Ìjayà náà wá fi ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday yẹn ọjọ́ 11 oṣù tí a wà yìí o. Àmọ́ ìdí tí wọ́n fi pa òun ni kò tí ì fi hàn sí àwọn ènìyàn o. Àmọ́ ohun tí a gbọ́ ni wípé kì í ṣe bóyá wípé àwọn ọmọ ìta tàbí àwọn ọmọ òkùnkùn kan ni wọ́n pa o. Àmọ́ ìṣẹ̀lẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú, kò ṣe òṣèlú o. Àmọ́ ní báyìí ọba arọ́ ti wá bọ́ síta o, ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ó ní bóun ṣe wà yìí wípé jọ́kíjọ́ tóun bá gbọ́ àṣírí nípa ikú tó pa Tọ́ba Ìjayà, wípé àwọn ẹni náà bá máa pín $1 million, wípé bóun ṣe wà yìí òun ò ní darapọ̀ mọ́ wọn o. Ipò tóun bá tẹ̀jẹ́ wípé òun ti ń darapọ̀ mọ́ wọn tẹ́lẹ̀ àbí òun ti ń bá wọn ṣe tẹ́lẹ̀, ó lóun máa fà sẹ́yìn ní opó, torí pé òun ò mọ ìdí àti ìtumọ̀ tí wọ́n fi pa Tọ́ba Ìjayà, kí lóhun tó ṣe fún wọn, kí lóhun tó gbà lọ́wọ́ wọn tó fi wá di pé gbígbẹ́ ẹ̀mí rẹ̀ òun ló máa settle scores láàrin wọn. Pé bóun ṣe wà yìí níjọ́ kíjọ́ tóun bá ti mọ àṣírí tàbí pé òun mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ Tọ́ba Ìjayà yìí, ó náà ò ní bá wọn ṣe mọ́ o. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọba arọ. ẹ̀yin tẹ́ pa Tọ́ba Ìjayà, ẹ̀yin tẹ́ pa Tọ́ba Ìjayà, ṣe mọ̀ pé kò sí bọ́ ẹ máa ń pa àwọn ọmọ ọ̀tá bẹ́ẹ̀ tí information yàn ní padà link lọ́jọ́ iwájú pé àwọn èèyàn báyìí ló yá, àwọn èèyàn báyìí ló yá. Ṣe mọ̀ pé normal thing ni, àbí ẹ̀yin tèmi àti bá máa parọ́, bọ̀ tí bá mọ̀ yẹn ẹ lọ kọ́ ilẹ̀ mo lè bá ń ṣe o. Kẹ máa pín $1 billion fún yàn lójoojúmọ́, mi ní súnmọ́ yín, mi ní bá yín ṣe. Tí bá mọ̀ yín, ọjọ́ tí bá ti mọ̀ yín, ẹ kàn máa rí pé ẹ̀ẹ́rẹ́ máa tàwọn èèyàn bá even kẹ máa jẹ nǹkan tẹ́ tó èmo mọ̀ nǹkan tẹ́ torí ẹ̀ pa o, kó máa jẹ́ ẹ̀yin ní nọ́mbà 1 àti gbogbo Nàìjíríà ń gbogbo àrí fún. Mi ní wá síbi tẹ́ bá wà, èmo ń jẹ́ ń di ìbàjẹ́ o. Bí mo wà ẹ̀ àìmọye àwọn tó máa ń fún mi ló pé kí báwọn búyàn mi báyọ̀ ń ṣe o. Mi ń jẹ́ ń di ìbàjẹ́, tó yẹ kí n jẹ́ ń di ìbàjẹ́ máa ti ju bí mo wà ẹ̀. Àánú Ọlọ́run mò ń dúró de o. Ọlọ́run ni mò ń sọ̀rọ̀ mi fún pé kó ṣe tèmi fún mi ní rọrùn. Mi ò dẹ̀ fẹ́ kó ṣe kan fún mi kó kọ́lọ́run dá mi lọ́lá kó gbà á. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ mo fẹ́ kó fún mi lówó tó tọ́. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin tẹ́ pa Tọ́ba Ìjayà ẹ kọ́ déètì onílẹ̀ títí máa fi kú nú ayé ọjọ́ tí bá mọ̀ ìmí ní bá yín ṣe o. Tí bá ti pa ọkọ lọ mú mi, ẹ̀yin tẹ́ pa Tọ́ba Ìjayà ẹ kọ́lẹ̀ o. Tẹ́ bá rí fídíò ẹ kọ́lẹ̀ o. Any cancers tí bá mọ̀ tó bá padà sọ pé ilẹ̀ pa Tọ́ba Ìjayà títí máa fi jáde inú ayé, kẹ máa pín $1 billion mi ní bá yín ṣe. Mo sọ ẹ tí bá pa ọ́ kí n má jẹyàn inú ayé mọ́. Ọjọ́ tí bá mọ̀ yín, mo ní bá yín ṣe o. That is my own. Kò sẹ́ni tó lè bá mi sọ. Èmo ń jẹ́ ń di ìbàjẹ́ o. Tèmi nìyẹn o. Mo ń jẹ́ ń di báyìí kí n máa jẹ́ ń di ìbàjẹ́. Màá ti ju bí mo wà lọ o. Ẹ̀dùgbọ́ mi ń jẹ́ ń di ìbàjẹ́, mi mú kàn mọ́ kan mi ro tèèyàn sáìdá. Bọ̀ mi gba nonsense. Ọwọ́ tó bá gbé wá ni máa gbé padà fún ẹ. Tó bá gbọ́ gidi wá bá mi, màá bá ẹ ṣe dáadáa. Tó bá gbọ́ burúkú wá lẹ́sẹ̀kẹsẹ̀, kò ní gbóná rárá, kò ní tutù. Ní gbígbóná ẹni máa dá padà fún ẹ. Ìwà tèmi nìyẹn. Bọ̀ ẹ̀yin tẹ́ pa Tọ́ba gbogbo Fáde tẹ́ pa. Ẹ lọ kọ́lẹ̀ ọjọ́ tí bá mọ skọ́ọ̀dù yín, ẹ lè rí mi láàrin yín o. Tí bá dẹ̀ mọ̀ yín tó dẹ̀ jẹ́ ní tí mo ti súnmọ́ ní, I will cut every one of you off.
I cut you off live and direct. I don't tolerate that. Why tẹ́ fi gbẹ̀mí ẹ̀? Mo ní sọ jù yẹn lọ. Ó mà ṣe o. Ẹ wò, wọ́n ní bógún bá jẹ lọ ọgbọ̀n á ṣe kí ni ọgbọ̀n á jẹ̀bọ̀. Gẹ́gẹ́ bí ohun tí ọba arọ́ sọ yìí, ẹ̀yin èèyàn mi ẹ̀rí pé ó lágbára, kí lè rògbà yìí lórí ọ̀rọ̀ yìí. Kò wá tí tán síbẹ̀ o, ẹ̀yin èèyàn mi. Legacy Nation náà ti bọ́ síta o. Ó fi ọ̀rọ̀ ìkẹ́dùn tiẹ̀ náà ránṣẹ́ sí gbogbo NURTW àti Sego Nation wípé wọ́n kó ara fẹ́ra kù, wípé àti wípé a ò ní rí rẹ̀ mọ́, ọjọ́ á jìnnà síra wọn. Ó ní bóun ṣe wà yìí, gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ṣe mọ̀ wípé òun àti Sego máa ń jà dáadáa, àmọ́ òun ò tiẹ̀ fi ọjọ́ kan ro ikú sí wọn rí, àbí pé òun dúró pé òun sọ pé kí ẹni yìí kó kú, àbí pé kóun rán àwọn èèyàn sí wọn pé kí wọ́n lọ pa, pé òun ò rò rí, torí pé kí ni ayé yìí náà ló dùn láti jà, ayé yìí náà ló dùn láti correct ara wa, kì í ṣe pé kéèyàn wá kú, àbí pé àjọ wa ń jà ká wá máa ro ikú síra wa pé kí ló bá ṣẹlẹ̀ tí wọ́n fi máa ní pé kí wọ́n lọ pa àbí kí wọ́n lọ assassinate Toba Ìjàyè. Pé ọ̀rọ̀ yìí ó ṣe ni ní kàyéfì, ó dẹ̀ gbomijé kíkorò ní ojú òun wípé ó ní agbára, wípé òun kí wọn o, pàápàá jùlọ Sego wípé wọ́n kó ara fẹ́ra kù. Ẹ wo ẹ̀yin èèyàn mi, jẹ́ ká tún gbọ́rọ̀ náà ní ẹnu Legacy Nation níbi tó ti ń bá gbogbo àwọn NURTW kẹ́dùn pátápátá. Ẹ kú ojúmọ́, ṣàlàáfíà lẹ́wà, ṣe dára lẹ́wà. Wọ́n fi àsìkò yìí kí gbogbo ẹbí Toba pátápátá, àtìyàwó, àtọmọ, àtẹbí, àtará, àtẹ̀yìn olólùfẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ ìgbénu, wọ́n nífẹ̀ẹ́ tọkàntọkàn. Gbogbo yín pátápátá àkí wípé ẹ kú ọ̀rọ̀ èèyàn, ẹ kú ara fẹ́ra kù, ẹ kú ọ̀rọ̀ èèyàn pàtàkì tó lọ. Torí pé tá a bá ń jà bí ká kú kọ́ o, téèyàn bá ń jà láyé bí kéèyàn kú kọ́ o, torí pé mi ò mọ tí mo lè sọ, ṣùgbọ́n ó pòrúurú gan, ó pòrúurú lọ́kàn. Ọlọ́run á foríjì Toba, Ọlọ́run á pa gbogbo àṣìṣe rẹ̀, gbogbo ibi tó lẹ́ṣẹ̀ sí níwájú Ọlọ́run á pa àṣìṣe rẹ̀, Ọlọ́run á foríjì. Ọlọ́run ò ní ṣe eléyìí ní tẹ̀lé lágbára Ọlọ́run. Ìyàwó tó ní ni, àwọn ọmọ tó ní ni, Ọlọ́run á rọ̀ yín lójú, á rọ̀ yín lọ́kàn. Ọlọ́run ò ní fi ikú Toba dààmú yín, kò dẹ̀ ní fi dààmú ẹ̀yin olólùfẹ́ ẹ̀, àtẹ̀yin tẹ́ fẹ́ràn ẹ̀ dénúdénú, àti àwọn tó fẹ́ táwọn èèyàn ti ẹ̀rù pé wọ́n fẹ́. Ọlọ́run ọba àforíjì o, Ọlọ́run àforíjì kẹ́ ò, torí tá a bá ń jà bí ká kú kọ́ o. Wọ́n rí pé tí máa ń sọ̀rọ̀ gan, kódà ó ti Sego tí mò ń bá jà, tí mò ń bá Sego jà, mi ò rí kú sí, mi ò dẹ̀ gbèrú kú sí, mi ò dẹ̀ gbèrú kó kú. A lè bára wa jà torí ká lè gbọ́rọ̀, ká lè gbé ìwà ara wa padà ni, kì í ṣe pé bíi ti ká kú o. Toba, Ọlọ́run àforíjì ẹ o, Ọlọ́run àforíjì ẹ o, Ọlọ́run àforíjì ẹ o, Ọlọ́run apàṣẹ rẹ o. Ó mà ṣe o, ó lágbára o ẹ̀yin èèyàn mi. Ní rírú ẹ̀ mọ́ o ẹ̀yin èèyàn mi, ọdún á jìnnà síra wọn o. Kí ni èròǹgbà yín lórí àwọn ọ̀rọ̀ yìí? Kí ni ohun tí ẹ ní sọ sí ọ̀rọ̀ yìí? Torí pé ọ̀rọ̀ yìí ó kọjá kàyéfì tí ó lè yéèyàn, ó kọjá òye ènìyàn. Kí ni ìbá ṣẹlẹ̀? Kí ni irú ìjà wo ni ọba àjà débi wípé wọ́n máa ní gbígbẹ̀mí ara wọn ni wọ́n máa fi ṣẹ́tù ọ̀rọ̀ yìí, pé tí ìjà yìí nílẹ̀ parí ẹ̀ láyé àfi ọ̀run. Kí ni ohun tí ò bá ṣẹlẹ̀? Kí ló dé tó fi jẹ́ wípé pípa ara wọn, gbígbẹ̀mí ara wọn, òun ló máa ń yanjú wàhálà tàbí làásìgbò tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn? Ẹ̀yin èèyàn mẹ́jẹ̀ mọ èròǹgbà yín nínú comment section lò, torí lórí ìkànnì Dígí Naija TV bí ìròyìn bá ṣe ń jáde àti àwọn ìdí tó bá rọ̀gbà yí àwọn ìròyìn ká làwọn máa mú àṣetì ìgbọ̀yìn. Ẹ má wàá dẹ̀ gbàgbé láti tẹ follow button, kẹ́ bá mi share, kẹ́ bá mi pín fọ́nrán ẹ̀ wípé àwọn àlàyé rẹ̀ tó rọ̀gbà yí ikú Toba Ìjàyè. Ẹ ṣé o, ó dìgbà kan náà.